kókó tí kábíyèsí tí wọ́n máa ń ṣe àtẹnumọ́ rẹ̀ ní gbogbo ìgbà yóò pé igi kan ò lè dágbóṣe. Ọ̀yọ́ titun, Ọ̀yọ́ ológo tí gbogbo wa jọ ń sọ yìí, gbogbo wa lájọ pawọ́pọ̀ láti jọ ṣe. Inú kábíyèsí sì dùn sí àkójọpọ̀ wa àti gbogbo àwọn tó ń darí wa. Akọni ọmọ Ọ̀yọ́ ó ní ààrẹ Almaroof. A sì mọ rírì akitiyan tí wọ́n ń ṣe láti rí i pé kò sí bàbá ẹnìkankan tó lè tẹ Ògo Aláàfin rì, kò sí ẹnìkankan tó lè tẹ Ògo Ọ̀yọ́ rì. Ògo Aláàfin ó tayọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìtàn ló bí Aláàfin. Ìyẹn kò sí nǹkan tá a lè ṣe sí. Àwọn alálẹ̀, àwọn bàbá wa tí ń tẹ̀lé Ọ̀yọ́ dọ́, Ọlọ́run ti gbà fún wọn, ayé gbà fún wọn. Àwa ọmọ tí ń bí kalẹ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ìṣọ̀kan, kò sẹ́nikẹ́ni tí ó lè borí ilẹ̀ Ọ̀yọ́. So gbogbo tí ẹnìkọ̀ọ̀kan wá ń ṣe, ìtàn ò ní gbàgbé wa. Etí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣe nílé Ọ̀yọ́, ìtàn ò ní gbàgbé wa. Inú kábíyèsí sì ń dùn sí wa. Kò rọrùn láti gbé àbíyè kábíyèsí àti olórí òṣìṣẹ́ dìde lẹ́ẹ̀kan náà láti inú ààfin wa. Mi rò kó ṣẹlẹ̀ rí. Ẹnìkan nínú wa ni ó lọ, tẹ́nìkan ó dúró kí ètò ọmọ bá yè. Ṣùgbọ́n nítorí ìṣe pàtàkì ìkójọpọ̀ wa yìí, èyí ló jẹ́ kí kábíyèsí kó gbé àwa méjèèjì dìde. Tẹ́ ẹ bá ti rí táwa méjèèjì tá a bá sopọ̀ báyẹn tá a jáde lórúkọ ikú bàbá yèyé, ẹ bẹ̀ yín pé nǹkan tó nípọn, tó lágbára, tó ṣe pàtàkì nínú ọkàn kábíyèsí èyí ló lè gbé àwa méjèèjì dìde papọ̀ lẹ́ẹ̀kan náà. Pẹ̀lú ògo Ọlọ́run, àwa tá a ṣe tọdún yìí náà láti tẹ̀lé. Àní pẹ̀dé, àní di àgbégbè bí èbùsù. Pẹ̀lú ògo Ọlọ́run, ìgbà tábà wá fi ṣe ti tẹ̀mí, ìrò pé òde Àrẹ̀mọ ó lè gbà wá bí mo ti ń wo yìí. Nítorí pé ògo Ọ̀yọ́ ti kẹnú, yóò ti gòkè àgbà ju bá a ti báyìí lọ. Débi wípé nígbà tábà ṣe ní gbogbo àgbáyé ni wọ́n wà máa yọ wa wò. Pé a fẹ́ ṣe Ọ̀yọ́ Day tàbí Ọ̀yọ́ Festival, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn ẹgbẹ́ àti gbogbo àwọn tí wọ́n ń darí wa, a dúpẹ́ lọ́wọ́ yín, kò ní bàjẹ́ fún yín o. Àwọn ìmáàmù wa a dúpẹ́ o. Kábíyèsí orí adé gbogbo a dúpẹ́ o. Inú wa dùn o. Kábíyèsí ní ká kí ká ṣe yín pẹ̀lẹ́ ká lù yín lọ́gọ ẹnu. Àwa tá a ṣe tọdún yìí kò kàn láṣẹ tẹ̀mí. Ẹ ṣeun gan kò ní. À ń sọ pa ó ní bàbá. Ọwọ́ adé àgbẹ̀ bàbá wa. À ń sọ pa ó ní bàbá. Abímbọ́lá kí mú bàbá wa. Alẹ́ ní yàrá sí wa o. Yóò jìyà níwájú àkíyèsí bàbá wa. Ọwọ́ adé àkọ́lé o. Abímbọ́lá ilẹ̀hùn ẹ̀ẹ́dù bá mi. Àlọ́ wa. Iwájú kò láyè. Ọtẹ bọ́ọ̀lù bàbá oníkùnjà kan o. Ayé tẹ mo jẹ́ lọ́pọ̀ ọ̀dà yóò wó lọ. Tí mo wá bùrìbùrì tí mo dé ẹ̀kọ́ àbáyá ti ní pé bábílì jẹ́. A ṣe èèyàn lórí bóyá má dákì sẹ́kù ní òun. Ọ̀yà dákì sẹ́kù lé mi. Kó o dá tọwọ́, kó o dá tọmọ, kó o dá tẹ̀ ju kí ṣe bá lè ọ̀. Yé sọ̀tọ̀ yà lè mi ó. Káàdì iṣẹ́ ọmọ yóò ti lù kẹ́ o. Ajé yóò má gbóhùn ẹ̀rọ òkun àlùkò yóò má gbóhùn.
Ọ̀yọ́ kẹrin Ọ̀yọ́ ni Àgọ́dọ̀jà. Ọ̀yọ́ karùn-ún òun ni mo kọ́ ìgbẹ́ ní gbogbo òwe yìí. Who actually own Ìlọrin? Tá máa ń sọ̀rọ̀ Ìlọrin. Àwọn tí Ọ̀yọ́ ti kópa ó lágbára lẹ̀ Yorùbá. Láti bí tó fi dé Badagry, wọ́n á ní tí wọ́n fẹ́ joyè ń bẹ̀, wọ́n á ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Ta ni fi ń jẹ? Aláàfin. Ẹ tún wí. Aláàfin. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ló fi ń jẹ? Aláàfin. Ẹ̀kejì, Ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá ta ló fi ń jẹ? Aláàfin. Balógun gbogbo ilẹ̀ Yorùbá ta ló fi ń jẹ? Aláàfin. Ikú bàbá yèyé aláṣẹ ìkẹjọ òrìṣà. Ọwọ́ jẹ́ oyè tí Aláàfin ti ń joyè láti nǹkan bí 2000 years sẹ́yìn ọjẹ́ 27 oyè tí Aláàfin ti fi ń jẹ. So Ọ̀yọ́ àwọn náà ni gọ́ọ̀mẹ̀ntì. Ọ̀yọ́ àwọn náà dá túbú lẹ̀. Ọ̀yọ́ àwọn náà já judiciary lẹ̀. Kí náà ń pè ní judiciary ni pé ẹ̀tọ́ bá dáa ń pè ní jail, ẹ̀tọ́ bá jalè ẹ̀tì mọ́lé. A ní akọ́dà Ọ̀yọ́ ló dá lẹ̀. A ní prison Ọ̀yọ́ ló dá lẹ̀. A ní sójà Ọ̀yọ́ ló dá lẹ̀. So ìdí tí Ọ̀yọ́ fi lágbára ní ayé nu. So Ọ̀yọ́ kìí ṣe ibìkan tí èèyàn lè fojú di la fi ní oríkì tó lágbára. Àwọn ọmọ Ọ̀yọ́ tó wá jẹ́ ọmọ Ọ̀yọ́ gangan, àwọn jẹ́ ọmọ Olúgbọ́n. Aláàfin ni ẹ̀gbọ́n gbogbo wọn. Onítẹ̀dé ọ̀fùtẹ̀dé òun nàbà 2. Olúgbọ́n òfìlẹ̀ gbọ́n òun ni ti Olúgbọ́n wá bí. Èmi ni chief imam gbogbo ilẹ̀ Yorùbá Olúgbọ́n ti Ìlọrin. Alákẹ́tù ìdílé bàbá nù. Ṣé mo pé ìyàwó tí Aláàfin Ọ̀yọ́ ní mẹ́rin ni? Àwa ni nọ́mbà 1, Alákẹ́tù ló tẹ̀lé wa. Wọ́n tó wá ka àwọn ọ̀rọ̀ gún lè la. So ìtàn Ọ̀yọ́ tóbi gan. So God bless Ọ̀yọ́ state. Ẹ bá àti kábíyèsí gangan. Ìgbé ìwé yìí the secret of Ìlọrin. So wọ́n ti sáyìn rẹ̀. Ègbé ìtàn ilẹ̀ Yorùbá. Ọwọ́ àbẹ̀ká tó wá gbé ní gbogbo Yorùbá jáde. So gbogbo ikọ́ àfi kí kábíyèsí ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Ọba tó wá wà nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ 972 ọba aládé. Kábíyèsí ní Kwara wa a ní 114. Ọba Ọlọ́fà ọmọ Ọ̀yọ́ ni o. Ọlọ́fà ti Kwara Ọ̀yọ́ ni o. Àjàṣẹ́ Ọ̀yọ́ ni o. Àgbàdo Ọ̀yọ́ ni o. Ìlọrin Ọ̀yọ́ ni o. Ṣàó Ọ̀yọ́ ni o. Olóru Ọ̀yọ́ ni o. So bí Ọ̀yọ́ ṣe kó agbára láyé nu, Olóró Ọ̀fọ̀rọ̀ Ọ̀yọ́ ni. So èmi gẹ́gẹ́ kọ́ tí ìwọ gbogbo rẹ̀ Yorùbá kọ́. Gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lẹ́yìn odi. Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ ni ràn mí. Ọ̀yọ́ ni bàbá tó bí mi. Ọ̀yọ́ ni ràn mí. Lọ́yọ̀ ní bàjẹ́. Èmi lọ́yọ̀ ní túká. Mo dẹ̀ kí ọba wa Ọ̀wáadé ẹlẹ́wọ̀ ẹ̀tù. Abímbọ́lá Onímádégún wà. Inú mi dùn wípé ọdọọdún la máa ń péjọ ṣe báyìí. A dẹ̀ máa ń pèsè àkíndínkù. Ọ̀yọ́ òde kì í kárí last láyé. Ọ̀yọ́ ẹni tó máa jẹ rọrùn lára Ọ̀yọ́ mi tí ì rí. Ojú kẹ̀ máa ń pé olùkọ́ náà ní gbogbo wa wà. Títí máa ẹ ṣe gan-an ni. Ẹ padà wá yọjú sí kábíyèsí lẹ́ẹ̀kan. Ọmọdé tẹ́ wà mo ti gba nọ́mbà yín báyìí. Ẹ wà á sì dá yín sáwọn ọ̀rọ̀ kan náà. So nílẹ̀ Yorùbá ẹ ṣe púpọ̀. Ẹgbẹ́ àpapọ̀ ọ̀rọ̀ tó ṣe kábíyèsí fáláàfin. Ọmọ Ọ̀yọ́ gidi ṣe kábíyèsí fún pẹ̀kun ọba. Lẹ́ẹ̀kan sí lápapọ̀ ẹgbẹ́ ṣe kábíyèsí fún ikú bàbá yẹ̀yẹ́. Ká má tún máa ṣe àtúnwírí tó asán. Olórí òṣìṣẹ́ nínú ààfin ikú bàbá yẹ̀yẹ́ wọ́n ti bá wa sọ èyí tó jẹ́ ògidì ọ̀rọ̀. Wọ́n ti jíṣẹ́ ikú bàbá yèyé fún wa. Mọ̀kàn tó ń ṣe àtẹnumọ́ ìmọrírì ipa tí ẹgbẹ́ kọ̀ọ̀kan. Bá ti gbogbo àti bá ti gbé àwọn ọmọ jẹ yín.
tó bá ti di àwọn ọdún tó ti ń bọ̀ àwọn wàá ṣe ètò tí ó tún lárinrin gan-an wọ́n ní ká sọ fún yín o wọ́n ní ká sọ fún àwọn ìyá wa náà àwọn ìyá wa náà tẹ wà ní orí ìjókòó akínyé o ló kọ ọkú bàbá yèyé wọ́n ní akínyé o wọ́n ní ẹkú àfọmọnìyàn ṣe gbogbo ìgbà tó wáyé bá ti fẹ́ rí àwọn láwọn wà nílé kẹ́ ẹ yọjú sáwọn gbogbo àwọn èrò bí ìjọba tó rò tí ó fi mú lọ Ọ̀yọ́ nílọ síwájú wọ́n náà fẹ́ rí yín bákan náà ayaba náà ní kákínyé o wọ́n ní àwọn dúró tì yín gbẹngbẹng gbogbo ètò tí àwọn obìnrin náà bá fẹ́ wọ́n lè jẹ́ káwọn gbọ́ àwọn ó ṣe fún yín wọ́n sì sọ fún pé àwọn ti dá kankan lẹ̀ báyìí o tí ó jẹ́ ètò fún mùtúmùwà láti fi ró àwọn aráàlú lágbára tí wọ́n ń pè ní empowerment ayaba ní ká sọ fún yín o wípé àwọn ti dá empowerment lẹ̀ o gbogbo ọ̀nà àwọn tí ó kọ̀ sí ọwọ́ tí wọ́n gbé irinṣẹ́ ọwọ́ fún àwọn tó sì ṣe tó oríṣiríṣi iṣẹ́ tí àwọn èèyàn ó kọ́ láìpẹ́ yìí àwọn yànnà náà fún wa wọ́n ní kẹ́ mọ́ jìnnà sáwọn o ọ̀fẹ́ ni o wọn ò gbó lọ́wọ́ ẹnìkan kan o irinṣẹ́ tí wọ́n fún yín náà ọ̀fẹ́ ni o àníṣe ní ẹnu wẹ́rẹ̀ yìí náà tí kábíyèsí gbọ̀pọ̀ àṣẹ ẹ̀ ẹ́ rí i pé afẹ́fẹ́ àlẹ́ báyà ti ń fẹ́ sí wa nílùú Ọ̀yọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so àwọn náà wá ní ìfọwọ́sowọ́pọ̀ yín gbogbo àwọn tó jẹ́ àwọn abarapá náà tó wà láàrin wa a kí yín o ẹ kú àdótì wa o nípa táwọn abarapá yẹn gan olórí gan ní ètò fún wọn wọ́n ní ètò ńlá fún wọn ní gbogbo àwọn abarapá olórí wọn ní ká kí yín o ẹ rí ọwọ́ wọn láìpẹ́ yìí torí a ti bá àwọn tó wà ní Federal College Education Special a ti bá wọn sọ̀rọ̀ àwọn wọ́n sì pa ìtẹ̀ wà ní ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó wọ́n ní ẹ̀rọ wọ àwọn láìpẹ́ yìí wọ́n sì wọ́n kò ní bàjẹ́ o ẹ ṣé púpọ̀ o kábíyèsí ikú bàbá yẹn yìí ní akínyìn o chief imam ẹ̀yin dà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gbogbo gbà ogun tẹ̀ ń jà lórí pẹ́sẹ́ àfọ̀jásẹ̀ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ méje ló wà ẹ sọ̀rọ̀ díẹ̀. ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. That is the book, The Secret of the Ìlọrin. ká máa sọ pé Ìlọrin, The Secret of the Ìlọrin. Ọ̀yọ́, àwọn èèyàn ọmọ tó ń pè ní Ọ̀yọ́ kò yé wọn. Ọ̀yọ́ méje ló wà. Ọ̀yọ́ tá a wà ń bí òun náà pè ní Ọ̀yọ́ Aláàfin òní nọ́mbà 7. Ọ̀yọ́ àkọ́kọ́ Ọ̀yọ́ ilé òun ló wà níwájú Básítà ẹ̀ ń bá bọ̀ láti Niger State níjẹ̀bà. Ibẹ̀ ni wọ́n sin gbogbo àwọn bàbá wa sí. Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ ni mí. Oníbàjẹ́. Ẹ rí i pé Ọ̀yọ́ ilé àkọ́kọ́ òun ló súnmọ́ Ṣàwó, ló súnmọ́ Àpàdó, ló súnmọ́ Òkè Òyì, ló súnmọ́ Etídògárì, ló súnmọ́ Olóoru, ló súnmọ́ Jẹ̀bà. Gbogbo àwọn tó wà nínú ìlú yẹn wọ́n jẹ́ 49. Aláàfin Ọ̀yọ́ tó wà ń bẹ̀ òun ló fi wọ́n jẹ tó fi wá di pé Àfọ̀njá kó tó ka Àfọ̀njá kìlómítà tí ń bẹ láàrin Ọ̀yọ́ lé sí Ìlọrin ó jẹ́ 107 kìlómítà. Ọ̀yọ́ kejì ni Ọ̀yọ́ Ìgbòho. Àwọn tágbà náà tú Ọ̀yọ́ àkọ́kọ́. Ọ̀yọ́ kẹta ni Ọ̀yọ́ Àjàká. Ọ̀yọ́ kẹrin Ọ̀yọ́ ni Àgbọ́dọ̀jà. Ọ̀yọ́ karùn-ún òun ni mo kọ́ ìgbẹ́ ní gbogbo òwe yìí. Who actually hold Ìlọrin? Ṣé máa ń sọ̀rọ̀ Ìlọrin? Àwọn tí Ọ̀yọ́ ti kópa ó lágbára lẹ̀ Yorùbá. Láti bí tó fi dé Bàdágìrì, wọ́n á ní tọ́mọ́ fẹ́ joyè ń bẹ̀, wọ́n á ní Ààrẹ Ọ̀nà.
Chief Tajudeen Abọ́dúnrìn ààrẹ Ìgbẹ̀jì. Chief Tajudeen Abọ́dúnrìn ààrẹ Ìgbẹ̀jì. Yáyá ẹ bá wọn gbà ó, yáyá ẹ bá wọn gbà á. Falafi o. Ṣé kábíyèsí Falafi ẹ̀ fún ṣe o? Ayaba ògbọ́ o. Ní orúkọ ikú bàbá yèyé, olórí ọba ilẹ̀ Yorùbá tí gbogbo wa ti mọ̀ láti ìjọ́ tó ti pẹ́, bó ti ẹ̀ jẹ́ pé àwọn kan ń dìtẹ̀ tí a sì mọ̀ pé ọ̀tẹ̀ wọn òfo ní. Wọ́n ní ká kí í dáadáa o, wọ́n ní ẹ kú ọdún o, wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run á ṣe àmọ́dún. Wọ́n ní gbogbo tí ẹ̀ ń ṣe ní akitiyan ó ní àwọn ti rí o. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ní àwọn bẹ lẹ́yìn yín. Wọ́n sì sọ pé ká bá wọn kí ààrẹ Al-Maroof gbogbo akitiyan wọn lórí social media lọ́sàn-án láàárọ̀ lálẹ́ gbogbo ẹ̀rù làwọn ti rí làwọn sì ń wò. Débi pé iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Tá a bá nírú wọn bíi mélòó kan nílùú Ọ̀yọ́ yìí, èmi kan ò lè mi wá. Ikú bàbá yèyé ni a kí yín o. Nínú ètò tí ikú bàbá yèyé nílé nìyí ó ṣe pọ̀ tó, wọ́n ń jẹ yín lọ́wọ́, wọ́n fi sọ́kàn wọ́n sì sọ pé bó tilẹ̀ kó rí àwọn wá síbi ilé nìṣẹ́, àwọn àwọn ò débi ilé nì. Nínú ètò náà bó ti wá pọ̀ tó wọ́n sọ pé chief of staff PA ọ̀yá ẹ wá gbéra lọ, ẹ wá gbé ọ̀pá mi lọ, ẹ lọ́ wá ń yọjú sí ẹbí ẹgbẹ́ ọmọ ìlú Ọ̀yọ́. Wọ́n ní ká kí yín o, ẹ kú akitiyan. Ní orúkọ ikú bàbá yèyé mo kí gbogbo àwọn lọ́balọ́ba tẹ́ ẹ pè wá sí ìjókòó yìí o. Alákẹ́tù a kí yín o. Ikú bàbá yèyé ní a kí yín. Chief Imam Ìlọrin, ikú bàbá yèyé ní a kí yín o tilẹ̀ Yorùbá. Wọ́n ní ká kí yín. Gbogbo akitiyan là máa rí tẹ́ ẹ máa ń dìbẹ́ǹdì ilẹ̀ Ọ̀yọ́ gbogbo la wò là á máa wò lórí social media. Èèyàn bíi tirú yín sọ̀ wọ́n tí ó dúró ti ilẹ̀ Yorùbá tí ó sì dúró ti ikú bàbá yèyé. Aláàfin olórí ọba ilẹ̀ Yorùbá ní a kí yín o. Gbogbo ìtútẹ̀ ń pa láti Ìlọrin, Sàárẹ̀ tó fi dé gbogbo Yàgbà East, Yàgbà West là ń gbọ́ là ń rí. Kábíyèsí ní ká kí yín o. Wọ́n ní gbogbo ètò tẹ́ ń ṣe ní gbogbo Kwara àti Kogi tó fi dé Ìsànlú à ń wò yín. Wọ́n ní ẹ̀ṣẹ̀kẹ̀ ikú àdó ti kú bàbá yèyé o. Wọ́n ní gbogbo àtẹ́ bá ti pe àwọn ọmọ jẹ́ yín. Wọ́n ní àwọn òjìyàn akẹ́yìn ẹ̀sìn wọn jìyàn sáwọn. Wọ́n ní ẹ̀ṣẹ̀ púpọ̀ níbi eléyìí. Orísun Yorùbá la wà yìí, headquarter Yorùbá la wà yìí, ó ní Ọ̀yọ́. Pẹ̀lú ògo Ọlọ́run ní àmọ́dún èyí tá a ṣe yìí yóò tún lárinrin jù báyìí lọ. Ikú bàbá yèyé sọ pé àwọn ti múra lẹ̀ o. Tó bá ti gbogbo àti bá ti gbé àwọn ọmọ jẹ yín. Tó bá ti di àmọ́dún tó ti ń bọ̀, àwọn wà á ṣe ètò tí ó tún lárinrin gan-an. Wọ́n ní ká sọ fún yín o. Wọ́n ní ká sọ fún àwọn ìyá wa náà. Àwọn ìyá wa náà tẹ wà ní orí ìjókòó akínyé o. Ló kọ kú bàbá yèyé wọ́n ní akínyé o. Wọ́n ní ẹkú àfọmọ́nìyàn ṣe. Gbogbo ìgbà tó wáyé bá ti fẹ́ rí àwọn ọmọ náà wà nílé kẹ́ ẹ yọjú sáwọn. Ẹni ló lè bá mi lóko tó mọ̀ náà ẹlẹ́gbẹ́ ni
bless you. Ayọ̀ bless you. Àwọn tí lè mọ èèyàn ti yá iṣá. Èèyàn yá iṣá. Ayọ̀ bless you. Ayọ̀ ti kú. Ìyá ìbá. Ayọ̀ bless you. Ayọ̀ bless you. Olóòtú àwọn mi láti lórí àwọn gbogbo nínú ẹgbẹ́ ọmọ ìwọ. Ìyá mẹ́rin àwọn olóòtú àwọn mi. Ọ̀dà àyíká àwọn àmì àwọn ọ̀rẹ́ méjì ni wọ́n ní ọ̀pọ̀ ìyá ẹ̀rọ ọ̀dà. Ẹ̀jẹ̀ bá yé jù lọ, ó máa lọ, ó máa lọ. Ẹ̀jẹ̀ bá yé jù lọ, ẹ̀jẹ̀ ló wá, ó máa lọ. Ó ní àdìgbà o, ó ní àdìgbà o, ọmọ ọmọ olóyè o, àdìgbà náà lọ, àdìgbà náà lọ. Èèyàn bá yọ lẹ́sìn lẹ́wọ̀, ó ní àdìgbà o, àwọn ti gbé sóko, àwọn ti gbé sóko, èèyàn bá wà wá. Ẹ má lè mọ̀, ẹ má lè mọ̀. Torí Ọlọ́run ló dá ẹ kò ní sí, tó bá ṣe ènìyàn ló dá ẹ o. Tó bá ṣe ènìyàn ló dá ẹ o. Àyìnbó ọ̀rọ̀ rẹ̀ kò ní sọ lọ́rùn o. Gbogbo lọ́pẹ́ tàwa lónìí kì í tó lọ́pẹ́. Gbogbo lọ́pẹ́ tàwa lónìí kì í tó lọ́pẹ́. Ọmọdé kì í ṣe láyé wà kó tó lọ́pẹ́. Gbogbo lọ́pẹ́ tàwa lónìí kì í tó lọ́pẹ́. Gbogbo lọ́pẹ́ tàwa lónìí kì í tó lọ́pẹ́. Ọmọdé kì í ṣe láyé wà kó tó lọ́pẹ́. Ìṣúwé, ó máa ṣe bàbá mi ìṣúwé o. Ó máa ṣe bàbá mi ìṣúwé o. Ayọ̀ plenty.
Pátápátá o, àyìnbó kúkú àjọwọ́
Níwájú ọba náà.
wà akadé ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ bá lọ rí sàbàrà ní mọ́jọ́sọ̀ olókùn ẹlẹ́ ọ̀ṣun. ọkùnrin náà yọ ọmọ ẹlá ilé o ọ̀fà ni ọkàlì aláìní ọmọ. ẹ ṣe wọlé bí òkú lẹ́nu o ní mọ́jọ́sọ̀ olókùn ẹlẹ́ ọ̀ṣun. ọwọ́ àlẹ́ àkọ́ ní wọ́n mú wọ̀ ìjọ́sìn ramsat kí ló ṣe ti wọ̀ lọ́wọ́ rẹ̀ afọ̀fẹ́sẹ̀ bí ọ̀wọ́ àlẹ́ o akadé ẹlẹ́wọ̀n ẹ̀tù wọ́n bá okùnrin náà yìí tó abẹ́lé abẹ́lé lọ́dẹ̀dẹ̀ kọjú ọba. máa jáde àdìbọ́dẹ̀ ọmọ ayé ẹ̀ka àdìbọ́dẹ̀ ọkùnrin yìí ẹ máa jẹ lọ́gbà sábìlì lọ́dọ̀ ọmọ tẹ́ fi àkàlẹ̀ ní bẹ́ẹ̀ sọ́jà ọmọ tó sọ́jà ọmọ bá sábìlì náà ẹ̀rọ wa àdìjà ṣẹṣẹ òbí ẹ̀ẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ pàpẹ́dẹ̀ òbí owó tó ìbá lè dègbò owó tó ìbá yàpá ráfàtì ló lè rọra ọba akẹ́bà kú sáà lójú ara lókun ẹ̀sìn pàtó àbòdì kọ́ aláìlú bàbá mi àgbà tó wọ bá tó lẹ̀ lórí kan láyé ikú yóò ṣe ọ̀sẹ̀ ìdíjú òní lọ́rùn ẹ̀rí sàmì fídíò ọjà rẹ̀ àtìmọ́tò ọmọ ọba rẹ̀ máa lórí ní ara ọ̀gá kò àtìmọ́tò adékàbí kí ló dé ti pọ̀ lọ́wọ́ rẹ̀ gangan ayọ̀ ramsat yóò wá dé ti pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n pọ̀ wá lọ́dọ̀ mi ẹgbẹ́ mi pè lápẹ̀ mi pé wájú ẹni bá tó mi pé ní pé ajíbọ̀dé ọmọ ọba lórí pé òkú náwó adékàbí okú àkọlé mi ayọ̀ ramsat bá pọ̀ ọba oníkọ̀ọ́ òkú akẹ́bà fúnṣà lójú ara lókun ẹ̀sìn torí bàbá pàrọ̀ lẹ́jọ́ àrẹ̀mọ́ àbódì ilẹ̀ lọ́la rẹ̀ ní sẹ́kọ̀lù sọ́ọ̀mù àti ó bá a ṣe wáyé pàtó ní àtó láyé mọ̀kọ́ ọdún pẹ́ ayé òní bọ̀lọ́ rẹ̀ ó ní tọ́náwó sa àwọn ọmọ tó bí òní kú ìwọ náà ní bọ́sọ̀ ó ti sa ibẹ̀ ọjà rẹ̀ mo dúpẹ́ pépà kò yẹ kẹ́mi náà ọmọ fàṣẹ ká tó máa lò. pàtẹ́wọ́ fún wa ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wa àti kékeré ni mo ti mọ arákùnrin yẹn. àmì ẹ̀dá nìkan kò tí ì gbádùn rẹ̀ yìí àmì ẹ̀yẹ àkọ́kọ́ fún ààrẹ àlùmọ́rù àmì ẹ̀yẹ àkọ́kọ́. ọyọ́ ẹ̀jẹ̀ bí bá bá ẹni ọyọ́ ni rẹ̀. ìwọ wà ń dẹ́gbẹ́ mi ilẹ̀ ìwọ wà ń dẹ́gbẹ́ mi ilẹ̀ wọ́n jẹ́ pọ̀sì ìrànlọ́gà. ẹni tó sọ báyìí ni Alhaji Chief Bashiru Mustapha Ọládélé tó fi wọ́n jẹ agbákí Ọ̀yọ́ Solidarity Forum Alhaji Chief Bashiru Mustapha. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátápátá o a máa lọ rí àsìmọ̀ ọ̀pọ̀ òwòrè ọbẹ̀ rí gbogbo èmi òkè fún ara Ọ̀yọ́ nìkan ọmọ aráka mímọ yá àjíjọ àwòsàn àgbàsápá lóko fún òwò nílé Ọ̀yọ́ ibẹ̀ lọ́lájú ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ẹnìbọ̀rún fún ẹ̀ ọ̀la ó kọ́ ọjọ́ méjì yóò bẹ̀rẹ̀ ká ọmọ bàbá mi ní ayé òní bọ́lọ́ rẹ̀ èyí ká bọ́ ọdún pẹ́ sí òsè bá yóò tó lálóde ayé òní bọ́lọ́ rẹ̀ náà gbogbo tó ti wọ́n wọlé òun ní di ọjọ́ ìlú òyìnbó ní ti gbalẹ̀ wọlé o. ààrẹ bẹ́ẹ̀ lọ òun gbọ́ máa wọlé ẹ̀rọ mi ààrẹ bó lórí lọ́fẹ́ ló fò ó tó jẹ mẹ́ta tá a ti fojú kéré ara wa o Ọ̀yọ́ nílé ẹni tó rè bẹ̀ ọmọ sáà pa ẹgbẹ́rì Ọ̀yọ́ ibẹ̀ lọ́lájú ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ alìbọ̀rún fún náà ó yá ni Ọ̀yọ́ ká sọ pé ó erelu bẹ́ẹ̀ lọ òun gbọ́
ọmọdé lè ṣe dúró mi ìbẹ̀dú wà pẹ̀lú èmi. alákẹ́tù bẹ́ẹ̀ lọ òun gbọ́ ibi táwọn wíwádé ìyá rẹ̀ mú lè rí lọ́fẹ́ ló fún òun àrẹ̀mọ àrò tí mara Amẹ́ríkà lọ́rí èéjò alákẹ́tù bó kí iye o àrẹ̀mọ àrò mo forí balẹ̀ fún jí àjìnlọ adékàndí gbogbo yín mo gbé o ráúsá ti bẹ́ẹ̀ lọ òun gbọ́ ẹ̀fọ́ àpọ̀lẹ́ gbogbo yín máa gbé ọlọ́run mọ̀jì àṣẹ èyí láṣẹ mọ́ bàbá lókè mọ̀jì àṣẹ èyí mọ́ láàyè àti àwọn ọmọ ẹgbẹ́ o ayé òní bọ̀dọ̀ ẹ̀ àwọn ọjọ́ sàmọ́dún o gbogbo yín pátápátá la ọjọ́ sàmọ́dún o ẹlẹ́mìí òní tó ètò ìgbà o gbogbo wa la ọjọ́ sàmọ́dún o ọjọ́ sàmọ́dún o ẹlẹ́mìí òní tó ètò ìgbà o ọjọ́ ẹgbẹ́ ọmọ ìyá láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́ ọ̀fà àtìpá àwọn àlàkè olówó kò dé owó àwọn àlàkè ọ̀fọ̀fọ̀ àlẹ́ rẹ̀ asẹ́kọ̀ọ́ lè bá àdìjà asẹ́kọ̀ọ́ lè bá àwájọ ọlábìsí o àti alájà kẹrin ìdó débùdẹ́kà princess adébọ́lá lébù kí ọwọ́ adé o àti alájì wà ọwọ́ adé bá lọ òun gbọ́ kábíyèsí ti dé o ẹ̀rọ̀jọ ayé mẹ́ráyé ọ̀wọ́ adé ìyàndá ẹlẹ́rù wẹ̀jú àgbègbè létí àkìmọ́rin ọ̀wọ́ adé ìyàndá ẹlẹ́rù wẹ̀jú àgbègbè létí àkìmọ́rin ọ̀wọ́ adé ìyàndá ẹlẹ́rù wẹ̀jú àgbègbè létí àkìmọ́rin ọ̀wọ́ adé ìyàndá ẹlẹ́rù wẹ̀jú àgbègbè létí àkìmọ́rin. Ẹ bá wa gbé náà, ẹ bá wa gbé bìbìtì náà ó àgbàdo òní ẹ̀ka lọ. Ẹ bá wa gbé náà, ẹ bá wa gbé bìbìtì náà ó àgbàdo. Ọwọ́ Adéwọlé ọ̀ra, ọwọ́ Adé Akọ̀rọ̀dé tó jòkójú ọmọkùnrin lọ. Ọba ńlá tí ọba ìjọ ọwọ́ tí mo rí ìlú. Ọba tó ẹsẹ̀ kábíyèsí fọláàfin. Ẹ tó ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí fọláàfin wa. Ọba tó àwa lálọ́ba ará ìyọ́lọ́ba àwa lálọ́ba ará ìyọ́lọ́ arọ́bà fi ẹ̀ẹ́mọ̀ kó yá. Àwa lálọ́ba ará òwò arọ́bà fi ẹ̀ẹ́mọ̀ jìyà o. Àwa lálọ́ba ará òwò arọ́bà fi ẹ̀ẹ́mọ̀ kú òṣì. Àwa lálọ́ba ará òwò arọ́bà fi ọba tó aramọ́mọ́lẹ̀ òṣèlú ọba ọwọ́ ajá bí mọ́lá àrẹ̀mádéró fún ọmọ làwa ni òun ọmọ amúbí ayáwó òun ọmọ agbègbè ọjà tí lọ́kàn kọ̀ọ̀kan ó fún bọ́lá àtàwọn ọba wọ́n ti ń jọba lọ́yọ̀ ọ̀lẹ́ kàkà ní èmi ọ̀kan máa jọba láti ìfọ̀bàjẹ́ ọ̀wọ́ adé ìyẹn náà ẹlẹ́rù ẹ̀tùwẹ́gbẹ́ ní àkókò ẹ̀tí àkíyàn ọ̀wọ́.